Ẹlẹ́ káàárọ̀ sà. Ẹ kújọ́ mẹ́ta o. Ẹ dẹ̀ kú iṣẹ́ tó ń ran yín tẹ̀ ń jẹ́. Ṣé justice for Mohbad lẹ̀ ń wá? Ṣé ilẹ̀ ẹ̀gbọ́n àbí òun làbúrò? Ṣé justice of Mohbad lẹ̀ ń wá àbí ẹ fẹ́ kówó jẹ? Ẹ dẹ̀ ń dààmú ọmọ Nàìjíríà ń gbá wọn ríbo lábaràbá. Ẹ̀yin náà dẹ̀ ti gbà pé mi náà bímọ sí yín. Sí ní ọ̀nà tó tọ́, ìwọ náà bímọ ọkùnrin ó dẹ̀ bímọ obìnrin, nǹkan tẹ́ ẹ̀ fojú ọmọ mi rí ojú yín máa rí. Ọmọ tẹ́ni kọ́ máa sìn yẹn, ẹ̀yin olè yìí. Ṣé justice of Mohbad lẹ̀ wá kiri láti ọjọ́ yìí? Mo fún yín ní 3 days tábà lọ ṣe DNA. Wàá mọ̀ pé Mohbad yẹn kì í ṣòun ló bí Mohbad. Ṣọ́n pé ìyàwó níyàwó ni mí. Òun náà àwọn ọmọ yẹn òun kọ́ ló bí wọn. Ó kàn gba owó lórí àwọn ọmọ mi. Ó ń gba owó lórí wọn. Ẹ wá sọ pé wá sí justice of Mohbad ẹni títí ẹ máa ṣèrànrìn ráìwọ àti ẹ. Ṣé bí wọn lọ ń tì í? Ó jẹ́ kó mọ̀ kọ́tẹ́ kó ṣe lórí àwọn ọmọ ẹ̀. Mo dẹ̀ mọ̀ gbogbo yín tẹ̀ ń fi jò sí. Mo mọ̀ pé ní agbára Ọlọ́run tó bá ṣe pé ọyàn mi méjèèjì mo fi. Ilé ayé ti dojú kejì. Voice tí ẹsẹ̀ gbọ́ tẹ̀yìn, voice Iya Mohbad ni. Tó ń sọ wípé kì í ṣe bàbá Mohbad ló ń bí Mohbad fún lẹ́yìn ọdún kélòó. Same ìyá ló sọ nígbà tí Mohbad papòdà pé kò tó lóyún Mohbad, àbúrò bàbá Mohbad kan ló wá kí òun tó fún un ní mẹ́sẹ̀gì pé òun máa lóyún ọmọ kan o, ọmọ alálùbáríkà ni o, ọmọ tó máa la ìdílé àwọn ni kò máa ṣe o. Iya Mohbad ló sọ nínú fídíò yẹn gbà yẹn tí gbogbo wa wò ó. Ilé bàbá Mohbad ló wà ń gbà yẹn o. Ó bí ọmọ yẹn. Bàbá Mohbad sì kó mọ́. Ó tọ́ ọmọ yẹn dàgbà. Ọ̀rọ̀ wa rí bọ́ọ̀rọ̀ yẹn sínsìn. Ó wá ń sọ pé kì í sóun ló ní ọmọ yẹn. Ẹ jọ̀ọ́, ṣé ìtìjú ò tiẹ̀ wá sí ní ilé ayé mọ́ sìn? Ìbẹ̀rù òdẹ sí mọ́ fáwọn obìnrin. Àbí kí ni mò ń gbọ́ lẹ́nu obìnrin náà? Ṣé obìnrin mọ nǹkan tó ń sọ? Ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí, ẹ̀yin bàbá tẹ́ ń wò mí, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí o. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí ó yẹ kí a sọ̀rọ̀ sí o. Kí Iya Mohbad máa ṣe sọ́nsìn pé bàbá Mohbad kọ́ ni ó ní Mohbad. Tó jẹ́ pé láyé ẹ̀yin bàbá wa, wọn gbọ́dọ̀ gbọ́ pé obìnrin ní àlè. Débi pé obìnrin á wá jáde, ọmọ tó tún gọlọtọ̀, a sọ wá sọ́nsìn pé kì í sọkùnrin kan lónìí. Nǹkan tí ò ṣẹlẹ̀ rí, tí ò kì í ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa. Mo sọ náà pé ńgbà tá à ń sọ̀rọ̀ DNA, pé kí Wùmí lọ sí DNA. Àwọn tó takò pé kó má lọ sí DNA, àwọn obìnrin ló pọ̀ jù. Tẹ́ bá wádìí àwọn obìnrin yẹn, ọmọ tí mi gbé fún ọkọ ẹ̀ ó lè má ṣe ọkọ ẹ̀ lónìí. Torí obìnrin tó bá jẹ́ pé ó lè fọwọ́ ara ẹ̀ sọ̀yà pé ọkùnrin mi ò gorí òun lẹ́yìn ọkọ, ká tó ní pé kó ṣe DNA gangan ti ṣe kó lè rí oògùn ẹ̀ fi búra. Ṣùgbọ́n nǹkan tó sì ń yà mí lẹ́nu ni pé kí Iya Mohbad kó má ní ìtìjú. Ṣé ilé ayé báwo ni níbo ni ilé ayé ń lọ náà? Obìnrin ò tún ní ìbẹ̀rù mọ́ láti sọ fún ọkọ pé ìwọ kọ́ ló na ọmọ tó sì kó mẹ́. Ilé ayé mà ti di nǹkan o. Ṣùgbọ́n mo fẹ́ bèèrè nǹkan kan. Irú àdúrà wo ni ká gbà fún woman yìí? Irú àdúrà wo ni ká gbà fún? Ìbéèrè ni o. Ìbéèrè ni. Tẹ́lẹ̀ ẹ rí pé mi fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Mohbad mọ́. Nígbà tí mo ti rí pé ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ, tẹ́lẹ̀ àwa ń pariwo justice for Mohbad. Ṣùgbọ́n nígbà tí mo wá rí ọwọ́ tí Iya Mohbad ń yọ, lèmi fi wò pé kọ́ gbàrà mi má di ẹlẹ́rù pé kéèyàn mẹ́nu. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀gbin tó wá padà sọ yìí, ilé ayé ti dojú kejì.
ó dojú kejì. I don't just know what to say again. Adéọmọdé lórúkọ mi o, ẹ bá mi share fídíò yìí torí mi mọ nǹkan tí mi tẹ̀ tí mọ nǹkan tí mo lè sọ lórí statement tí àyìn tó sọ pé kì í ṣe bàbá Mohbad. Ẹ má gbàgbé pé kì í ṣe Mohbad nìkan ló bí fún bàbá Mohbad o. Definitely tá bá lọ wo àwọn ọmọ tó kù ó lè má ṣe bàbá Mohbad náà lónìí. Definitely onírìnkùnrin lóbìnrin yẹn láti lẹ́ ń gbà yẹn ni ẹ̀yin kan dẹ̀ ń blame bàbá Mohbad tẹ́lẹ̀ pé kí ló dé tí bàbá Mohbad fi kọ̀ sílẹ̀ ṣé tí wàá rí nísinsìnyí bí àìrìnkùnrin yẹn ni bàbá Mohbad ká mọ́ lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ilé ayé ti di nǹkan. Ẹ wo ó dàbọ̀.